a máa ṣe nǹkan o. Ẹ tún wo ohun tí arábìnrin yìí tó fi aṣọ òfì, ẹ wo nǹkan tí òun tún fi ti ẹ̀rán o. Ó kọjá bẹ́ẹ̀ o, ó kọjá bẹ́ẹ̀ o. Aṣọ òkèrè o, gbogbo èyí tẹ́ ẹ wá sọ ìbílẹ̀ wa mọ́. Ẹ wo ara tí àwọn obìnrin tí wọ́n fi aṣọ òkè tí wọ́n fi ń dá. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fáwọn tó ń wò wá. Orúkọ mi ni Àbẹ̀gbé Aláṣọ Òkè lọ́jà Òjìlé. Ní báyìí, ẹ̀yin tí à ń wò wípé ẹ̀yin ọmọdé àsìkò yìí tó jẹ́ wípé takasúfèé ni tiyín àti àwọn aṣọ tó wá láti ìlú òkèèrè. Ǹjẹ́ tẹ́ ìnáwó yìí nìsín ẹ fẹ́ lé aṣọ òkèèrè lọ́kọ́ yìí? Lọ́nà wo? Kò sí style tẹ̀lé fàṣọ òkè rọ̀. Aṣọ òkè tí ẹ fi rán suit, a fi rán gown. If possible, a lè fi rán pátá. Kò sí nǹkan tá a lè fàṣọ òkè dá lára ọ̀sìn. Aṣọ òkè ti lọ fàáfàá. Wọ́n láwọn mi rí pamú. Ṣé kì í ṣe wípé àjọ̀dún tẹ̀ ń ṣe lénìí? Iná ló mẹ́yìn náà dẹ̀ rí. Rárá o, láti bíi 2 years láti fi rán oríṣiríṣi style báyìí. Kò sí nǹkan tó jẹ́rù àti ṣùgbọ́n a fi rán gown, a fi rán pants bí mo ṣe wọ̀ yìí. Aṣọ òkè ni mo wọ̀ lókè yìí báyìí. ṣé tí ẹ̀yin bá wá ń wọ aṣọ òkè báyìí táwọn kan wá sọ sí òkè òkè ọ̀hún, ǹjẹ́ ẹ lè rákùnrin pè yín? Dáadáa. Ẹ lè rí. Mo ń bọ̀. Ṣé ọkùnrin lè pè yín tẹ́ bá wọ aṣọ òkè ẹ̀sìn òdodo? Ọkùnrin máa pè wá. Àti lẹ́yìn tó sun aláìmọye ìgbà lẹ́nu. Ẹ má wọ́rì. Iléeṣẹ́ wa à ń bọ̀ lóde. Àwọn àjọ fi ọ̀rọ̀ kóra wá núpọ̀ lórí ọ̀rọ̀ aṣọ òkè. Kò séwu. Ẹ ṣé o, adúpẹ́ o, àmọ́ lóore o, ẹ ṣeun o. Abẹ́ ìwárí tí wọ́n bá aṣọ òkè rán, a ṣe nǹkan o.